ó náà wá gba òun sílẹ̀ nínú dungeon ìwọ then àwọn wo ló wá gbà sílẹ̀ torí fún bọ̀bọ́ ẹ̀ láti kọ́kọ́ lọ sí human rights. ẹ̀yin èèyàn mi ó ti ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn ẹ tara ṣàṣà kí ẹ máa bọ̀ ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé láti mọ ohun tí ó ń ṣẹlẹ̀ lónìí nítorí nínú fídíò tí ẹ ń wò lónìí yìí ìbẹ̀lẹ̀ ó ti máa gbọ́ bí Lizzy Anjorin ṣe tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa ẹ̀sùn tí wọ́n fi kàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé láti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí gangan. sori pé Gistlover sori pé kọ́mẹ̀ntì yìí kò ní kọ́mẹ̀ntì ṣọmọ kan go 2 weeks 3 weeks ago ẹ máa gbọ́ ṣẹ́rí whoever tó bá gba David ilé àdàbí ni tó bá jẹ́ pé òtítọ́ ni fídíò tí David post ní mọ́ọ̀tì tán post ẹ̀ àmọ́ tí David bá ti gba 2.650 as at January 2025 gbogbo ìṣẹ̀dá tó ràn án lọ́wọ́ wọn mọ sàárì ọmọ wọn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àdàbíjà ó jẹ́ pé ó ti yẹyin ó lè fool we not see through Adotoshi lies ṣé ti rí wọ́n gba bẹ́ẹ̀lì wọ́n gba bẹ́ẹ̀lì kò kàn wá kókó ni wípé wọ́n gbé lọ kóòtù ó dẹ̀ lọ ẹ̀wọ̀n ó dẹ̀ ṣe ń lọ sí kóòtù dẹ̀ ṣe pọ̀ lọ́rùn ẹ̀ títí wà nìyẹn bọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé Fọ́kókósẹ̀ àti Adotoshi àwọn ọ̀nà jọrán bọ̀bọ̀ ìwà ó ní èèyàn kan tó sọ fún mi wípé Fọ́kókósẹ̀ ó máa ń háyà àwọn èèyàn ní ọ̀dọ̀ àwọn ẹlòmíì tó bá ń ta ilẹ̀ ó máa béèrè pé kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ láti lè dojú ọ̀pọ̀lọpọ̀ estate bolẹ̀ bọ̀ mo sọ pé tó bá dé ó máa bọ́ Ọlọ́run lọ́dọ̀ wa àmọ́ ìgbà tó dé ó bá Ọlọ́run lọ́dọ̀ wa ó ti yé number 1 David face is out there ẹ rí pé kò ní comment because evidence is everywhere how can you collect 2.6 million naira 2.650 from people láti January ó dẹ̀ sá lọ ó wá ń sọ̀rọ̀ bí ká ní pé ìwọ ló bá wa ṣe fence like I said this morning that fence is over over 500 million. But ask anybody, they will tell you that fence is over 700 to 800 million naira. That fence. The money we've spent so far is over 700 to 800 million naira. Fence kekere tera wo yen. Torí àdúgbò tó wà. Ó ní nǹkan tá máa ń ṣe sí fence wa kó lè dúró níbẹ̀ yẹn. A ti parí fence yẹn. A ti kùn fúnra wa ti rẹ́. Ó kọ̀ kù painting nìkan ló kù. Ní Adotoshi àti Fọ́kókósẹ̀ ni wọ́n ti èèyàn kan wá kó mú bọ̀bọ́ ìwà. And I told my husband it was a setup. My husband was like, jẹ́ kí n fi sílẹ̀. Ojúlórójú ṣàánú pé àwọn ò believe nínú gbogbo nǹkan bẹ́ẹ̀. I told my husband instantly. And when he first collected 500,000 first, he ran away. But wọ́n bá téèyàn jẹ́ bá ti gbowó lẹ̀ lọ́wọ́ yín tó máa ṣàbúrú fún yín ni. Wọ́n wá bó ṣe máa paint èmi náà bad bẹ́ẹ̀. But iṣẹ́ ọwọ́ mi ò paint mi bad. Casting ló ṣe like decoration. Jumi Ade Jumi. Ṣé ń gbọ́ mi kan tí mi sọ now. Ó ṣàn ṣe wọ́nran ó ṣe ìgbà tó yẹ ó tún lọ. Àwa wò bọ̀bọ́ yóò wá mọ́ ni. Bọ̀bọ́ yóò abẹ̀ sí ní wá. Àwa gangan wá. A pé gbogbo àwọn èèyàn ta ló bá ọmọ bọ̀bọ́ ẹ̀, ta ló mọ ilé ẹ̀, ta ló mọ gbá, ta ló mọ àwo. Àwọn èèyàn sọ pé àwọn ò mọ̀, àwọn kan sọ pé ibì kan ló ń sùn, àwọn kan sọ wọ́n ṣe ọkọ mi wá filẹ̀. Ó wá ń delay unveiling wa. Ṣé mo pa dé fẹ́ unveil ní January. So wọ́n purposely dé bọ̀bọ́ yẹn síbẹ̀. Wọ́n mọ̀ pé tí kò bá parí iṣẹ́ nílé unveil California. Ṣé kí ni ẹ ti yín? Wọ́n ti rí pé a ti fẹ́ unveil California in a grand style. Náà ṣe lọ gbé bọ̀bọ́ yẹn wá fi ṣàbúrú tó ṣe yẹn. Now àwa gangan la wá ń wá. À ń wá àárí. À ń wá àárí. Ṣé báwa la níṣẹ́? Àbí tá bá di ilé owó ẹ. Ṣé bí àwa la di ilé ara wa? Ìwọ kọ́ ló ń provide material bá sọ pé ó fẹ́ fi owó ẹ lọ ra material. Ó dẹ̀ sọ nínú fídíò tó post ó lóun ò ra material kankan. Àbí àwa wá àárí. Mo tún sọ fọ́kọ mi ní mi trust bọ̀bọ́ kọ mi kò sí wàhálà pé tó bá gbé lọ Ọlọ́run á yọ ogún àwọn ní ara ẹ̀. Okay. Next thing tá máa rí ló bá lọ sí Ẹ̀pẹ́. Ẹ̀pẹ́ tó dé lọ yẹn lọ́dọ̀ àwọn kí lórúkọ ẹ̀ yẹn human rights yẹn. It takes Adotoshi àti Fọ́kókósẹ̀ láti gbé èèyàn lọ sí human rights. Torí wípé Fọ́kókósẹ̀ ló ti lu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní jìbìtì tó ti gbé lọ sí human rights dáadáa. So irú èmi sìn mi ò gbọ́ngbọ́n kí n gbé èèyàn lọ human rights. Kí ni mo wá kiri human rights mi kọjá àyè mi. Kí ló fẹ́ dé mi àti ẹ̀pọ̀ tí màá gbé lọ human rights.
tó ẹ̀yin èèyàn ó lé ẹ ti gbọ́ yẹn o ẹ ṣáà ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí èyí tí Lizzy Anjorin tú nípa ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin èèyàn kí ni ohun tí ẹ̀yin lérò pé ó ń ṣẹlẹ̀ sí arábìnrin Lizzy Anjorin kí ni gbogbo wàhálà yìí tí ó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ báyìí tó ẹ̀yin èèyàn wa ẹ pàdé wa ní comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. táwa ṣé tẹ́yìn bá gbàyàn síṣẹ́ tó bá gbé yín lọ woman right iṣẹ́ ni tí ọwọ́ ẹ̀ mọ́ ló ń gbé yàn lọ woman right láàrin èmi àti yín téèyàn bá gbéṣẹ́ fún ẹ tó bá jẹ́ lówó ọ̀dọ̀ ọlọ́pàá ló máa lọ kì í ṣọ̀dọ̀ woman